A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Mínísítà agbèfọ́ba ìpínlẹ̀ Bello Matawalle ti ní kò dín ní 8,000 àwọn adàlúrú àti báńdíìtì tí wọ́n ṣekú pa jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà ní ọdún 2024 lábẹ́ ìṣèjọba Ààrẹ Bọ́lá Tinubu. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi àgbéyẹ̀wò ìṣèjọba tó ń lọ lọ́wọ́, Matawalle gbóríyìn fún iṣẹ́ ààbò ìlú tí ìṣèjọba yìí ti gbé ṣe. Ó fi kún un wípé yàtọ̀ sí àwọn tí wọ́n ṣekú pa, ó lé ní 11,600 àwọn ọ̀daràn tí wọ́n ti mú, bí àwọn ẹ̀ṣọ́ aláàbò ṣe rí ó lé ní 10,000 ohun ìjà olóró gbà níbi ìkọlù jákèjádò orílẹ̀-èdè. Àfihàn yìí wáyé nínú àtẹ̀jáde àná láti ọwọ́ aṣojú adarí ìròyìn Patience Tuke láti iléeṣẹ́ agbèfọ́ba. Matawalle tẹnumọ́ wípé àṣeyọrí ìṣèjọba yìí láti gbógun ti ìwà adàlúrú tí ó jẹ́ ọ̀kan lára àṣeyọrí wọn yóò fún ààrẹ ní àǹfààní sáà ẹlẹ́ẹ̀kejì ní ọdún 2027. Matawalle tún yànnàná àwọn àṣeyọrí ìjọba mìíràn. Lára rẹ̀ ni ìdásílẹ̀ ilé-iṣẹ́ fún ìdàgbàsókè ohun ọ̀sìn, tí ó ní ó ti ń mú àyípadà bá owó èrè oko tí ó ń ṣe àlékún ohun ọ̀gbìn ní ẹkùn àríwá. Mínísítà tọ́ka àdínkù owó kóró oúnjẹ jákèjádò orílẹ̀-èdè gẹ́gẹ́ bí àṣeyọrí òfin ìjọba lórí ohun ọ̀gbìn. Matawalle tọ́ka àwọn iṣẹ́ ojúnà tó ń lọ lọ́wọ́ bí ó ti fi ìgboyà rẹ̀ hàn lórí àṣeyọrí Tinubu. Ó ní ó ṣe pàtàkì láti mọ̀ wípé àṣeyọrí sáà ẹlẹ́ẹ̀kejì dá lórí àwọn àṣeyọrí sáà rẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Bauchi Bala Mohammed ti ṣèlérí láti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn àjọ agbófinró láti gba ìdájọ́ òdodo àwọn tí wọ́n wà nídìí ìṣekúpa ọlọ́dẹ 19. Ikọ̀ àwọn ọlọ́dẹ láti ìletò Duguri àti Gwana ni wọ́n wà lẹ́nu ìpàráàrò láàrin igbó Dugumanso àti Dajimadam tí àwọn adàlúrú fi dènà dè wọ́n. Bí wọ́n ti gbìyànjú àti sá àsálà ni àwọn adàlúrú yìí ṣínà ìbọn bolẹ̀. Nínú àtẹ̀jáde àná láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà Mukhtar Gidado ni gómìnà ti kérora lórí ohun tí ó ṣe àpèjúwe rẹ̀ ní ìpànìyà láti ọ̀dọ̀ àwọn aláìnílàákàyè ọ̀daràn, pẹ̀lú èròǹgbà àti da àlàáfíà ìpínlẹ̀ láàmú. Bí gómìnà ti fi ìbánikẹ́dùn rẹ̀ hàn sí ẹbí tí ó pàdánù ẹni wọn, ìjọba ìbílẹ̀ Alkalere àti gbogbo ìpínlẹ̀ lápapọ̀, ó wá gba àdúrà fún ẹ̀mí àwọn akọni tí wọ́n ṣubú lójú ìjà níbi ìgbìyànjú wọn àti dáàbò bo ìlú. Àtẹ̀jáde ọ̀hún fi kún un wípé ìgbìyànjú ti ń lọ lọ́wọ́ láti lépa àwọn ọ̀daràn oníṣẹ́bí wọ̀nyí kí wọ́n sì rí dájú wípé àlàáfíà jọba fún ìrọ̀rùn gbogbo ìpínlẹ̀. Bala wá ké sí gbogbo olùgbé kí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn agbófinró nípasẹ̀ pípèsè ìròyìn tó ṣeé fọkàn tẹ̀ ní kíákíá kí èyí lè ràn wọ́n lọ́wọ́ àti dènà àjálù mìíràn lọ́jọ́ iwájú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Adájọ́ James Omotosho láti Ilé-ẹjọ́ Gíga ìlú Àbújá ti pàṣẹ fún ìyáàfin Favour Kanu tí í ṣe ìyàwó mọ̀lẹ́bí sister-in-law fún adarí ajìjàǹgbara fún ilẹ̀ Biafra IPOB Nnamdi Kanu kí ó fi yàrá ilé-ẹjọ́ sílẹ̀. Bákan náà ni adájọ́ pàṣẹ wípé wọn kò gbọdọ̀ kófìrí Favour nílé-ẹjọ́ mọ́ fún ìgbà 3 tí ìgbẹ́jọ́ yóò fi wáyé lẹ́yìn tí wọ́n ṣe àwárí wípé ó ṣe àkàálẹ̀ bí ìgbẹ́jọ́ ṣe ń lọ ní ilé-ẹjọ́ tí ó sì tún gbé e sí orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ rẹ̀. Adájọ́ ní òun ìbá fi ẹ̀sùn kàn án nílé-ẹjọ́ fún ìtàpá sí òfin contempt of court bí kì í bá ṣe ti agbẹjọ́rò rẹ̀ Kanu Agabi tí ó bá bẹ̀bẹ̀. Kí àṣẹ yìí tó wáyé ni adájọ́ pe Favour sí iwájú tí ó sì béèrè lọ́wọ́ rẹ̀ ìdí tí ó fi hu ìwà bẹ́ẹ̀, ni Favour bá ní òun ṣe àfihàn ohun tí ó ń ṣẹlẹ̀ nílé-ẹjọ́ live streaming láìmọ̀ wípé adájọ́ ṣì wà lórí ìjókòó. Lẹ́yìn èyí ni ó tọrọ àforíjì bí ó ti ṣèlérí wípé òun kò ní dárú aṣọ bẹ́ẹ̀ ṣorò mọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí.
Àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC ti ṣàlàyé ipò wọn lórí ìwádìí tó ń lọ lọ́wọ́ pẹ̀lú Martins Innocent Ọ̀sẹ̀ tí gbogbo ènìyàn mọ̀ sí Very Dark Man (VDM) lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ awuyewuye àti àhesọ. Ìròyìn jábọ̀ wípé pẹ̀lú àjọṣepọ̀ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS, iléeṣẹ́ ọlọ́pàá àti àjọ EFCC ni wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú VDM ní ọjọ́ Ẹtì tí ó kọjá nínú ọgbà ilé ìfowópamọ́ tí ó wà ní Area 3, Abuja lórí ẹ̀sùn ìdúkokò mọ́ni lórí ẹ̀rọ ayélujára cyber-stalking. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí àjọ EFCC yọ̀ǹda lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X lónìí ọjọ́ Ìṣẹ́gun, wọ́n ní àwọn mú VDM fún oríṣiríṣi ẹ̀sùn tí àwọn ti gbà nípa rẹ̀ tí ó sì kọ̀ àti yọjú pẹ̀lú gbogbo ìwé ìpè tí wọ́n fi ránṣẹ́ sí i. Lára ẹ̀sùn tí wọ́n fi kàn án láti rí màgòmágó owó. Wọ́n ní àwọn ẹ̀sùn wọ̀nyí nípọn, àwọn kò lè fi ojú fò ó. Àjọ EFCC ní ó ṣe pàtàkì láti jẹ́ kí ará ìlú mọ̀ wípé àwọn ní àṣẹ lábẹ́ òfin láti fi Ọ̀sẹ̀ sí àhámọ́ gẹ́gẹ́ bí àwọn afurasí yòókù tí wọ́n ń ṣe ìwádìí wọn lọ́wọ́. Wọ́n ti fún un ní àǹfààní ìyọ̀ǹda, àwọn á sì yọ̀ǹda rẹ̀ bí ó bá ti yanjú gbogbo gbèdéke tí wọ́n gbé lé ìyọ̀ǹda rẹ̀ lórí. Àjọ EFCC wá fi ìmoore wọn hàn sí ọmọ orílẹ̀-èdè sí ìhà tí wọ́n kọ sí iṣẹ́ wọn. Wọ́n ní gbogbo rẹ̀ ni ó bá àwọn lára mu, ṣùgbọ́n kí wọ́n má tẹ̀síwájú pẹ̀lú àhesọ tí wọ́n ti ń bá bọ̀, kí wọ́n fún àjọ EFCC láàyè àti ṣiṣẹ́ wọn bí iṣẹ́ láìsí ìfòyà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti ṣe àfihàn bí ìbẹ̀rùbojo ṣe bá a pẹ̀lú ìṣòro ọrọ̀ ajé orílẹ̀-èdè nígbà tí ó ṣẹ̀ṣẹ̀ gba ipò ààrẹ, débi wípé ó fẹ́ẹ́ lè má ní nǹkan ṣe pẹ̀lú iléeṣẹ́ ìròyìn kankan. Níbi àbẹ̀wò sí ìpínlẹ̀ Katsina lópin ọ̀sẹ̀ ní Tinubu ti gbà wípé ìṣòro yìí pọ̀ débi wípé òun gbà á lérò láti má ní nǹkan ṣe pẹ̀lú iléeṣẹ́ ìròyìn àti iléeṣẹ́ amóhùnmáwòrán. Ó ní àtakò yìí pọ̀ débi wípé òun dúró lórí ìpinnu òun pẹ̀lú ìgbàgbọ́ wípé ìgbésẹ̀ fún adarí láti lè pinnu lásìkò jẹ́ ọ̀kan gbòógì iṣẹ́ adarí. Tinubu wá tẹnumọ́ wípé gbogbo ìgbésẹ̀ ìṣèjọba rẹ̀ lórí ìṣòro ọrọ̀ ajé ìgbà náà ti ń so èso rere. Nàìjíríà ti ṣoríire, ọrọ̀ ajé ti ń yí padà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Mínísítà fún ètò ẹ̀kọ́ Dókítà Túnjí Aláùsá ti sọ wípé bí àwọn akẹ́kọ̀ọ́ ṣe fìdírẹmi níbi ètò ìdánwò JAMB ṣe àpẹẹrẹ àbójútó tí wọ́n ń ṣe pẹ̀lú ìdánwò tako màgòmágó. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ní màgòmágó nínú ìdánwò ti wọ̀ lẹ́wù, èyí kò pèsè àǹfààní fún wọn láti kàwé. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ètò Channels TV ni mínísítà ti ní èyí ṣe àfihàn wípé bí ó ṣe yẹ kí wọ́n ṣe ìdánwò ni wọ́n ṣe é báyìí. Ó ní orí ẹ̀rọ kọ̀ǹpútà (Computer Based Test) CBT ni JAMB ti ṣe àgbékalẹ̀ ìdánwò rẹ̀ pẹ̀lú gbogbo ètò tí ó ṣe ìdáwọ́kọ pátápátá fún jìbìtì tàbí màgòmágó. Ṣùgbọ́n irúfẹ́ ìgbésẹ̀ báyìí kò tíì sí fún ètò ìdánwò WAEC àti NECO. Aláùsá ní bẹ̀rẹ̀ láti oṣù kọkànlá ọdún yìí, ètò ìdánwò WAEC àti NECO náà yóò sún sí orí ẹ̀rọ kọ̀ǹpútà. Ó ní àwọn gbọ́dọ̀ wá ọ̀nà ìgbàlódé láti fi gbógun ti jìbìtì nítorí àwọn tí wọ́n mọ̀wé ni wọ́n fi ojú aláìmọ̀wé wò. Wọ́n á máa lu jìbìtì nípasẹ̀ WAEC àti NECO, ṣùgbọ́n bí wọ́n bá dé ìdí JAMB ni JAMB ń kọlù wọ́n níbi tí wọn kò ti ní àǹfààní àti ṣe jìbìtì. Èyí sì léwu fún àwùjọ wa. Mínísítà ní bí ó bá máa fi di ọdún 2027, gbogbo ìdánwò á ti yí padà sí CBT bẹ̀rẹ̀ láti orí WAEC, NECO, ENDRAS àti MBTEB. Aláùsá ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní ẹ̀jẹ̀ láti ṣe àṣeyọrí, ṣùgbọ́n agbègbè tí wọ́n ti bá ara wọn ni ó fa ìwà ká máa wá ọ̀nà àbùjá tí ó mú kí àti kàwé di ìṣòro. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Bí ilé ìgbìmọ̀ ìjọba àpapọ̀ ṣe bẹ̀rẹ̀ ìgbìmọ̀ padà lónìí, àwọn kókó ọ̀rọ̀ tí ó lékè ìjíròrò wọn ni òfin àti àtúpalẹ̀ ètò ìdìbò pẹ̀lú gúlégúlé ìṣòro ààbò káàkiri ẹkùn lórílẹ̀-èdè. Ìròyìn jábọ̀ wípé yàtọ̀ sí àbá tó ní í ṣe pẹ̀lú àtúpalẹ̀ òfin, àwọn aṣòfin ni wọ́n ń retí kí wọ́n jíròrò lórí àwọn ìṣòro tó ṣe gbòógì. Lára rẹ̀ ni bí wọ́n ti ké sí gómìnà ìpínlẹ̀ Zamfara àti Benue, ìwé ìpè tí wọ́n fi ránṣẹ́ sí
alákòóso ìpínlẹ̀ Rivers àti àwọn àkọọ́lẹ̀ ìgbìmọ̀ mìíràn tí wọ́n ń retí àti jíròrò lé lórí. Bákan náà ni àwọn aṣòfin náà ń retí àti dábàá lórí ìgbésẹ̀ tí yóò fún wọn ní ìgbáyé-gbádùn. Agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin Akin Rotimi ni ó fi ìdí èyí múlẹ̀ lánàá fún akọ̀ròyìn, bí ó ti ní àwọn ìgbésẹ̀ yìí yóò ràn wọ́n lọ́wọ́ láti wá ojútùú sí ìṣòro agbègbè olúkálùkù ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.